mo kí ọ̀gá mi champion Kúnlé Òpíò ó ṣàkìlàtẹ̀ mo kí wọn ẹ mà ṣe o bá a ṣe wà lórí ètò ni mò ń rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tó ń tẹ̀ ẹ́ sójú ẹ̀ wọ́n tẹ̀ sí fàdákà wọ́n ń wò wá kétékété ni bẹ́ẹ̀ náà mò ń kí Merciful music ní ìlú Òṣòdì ní Merciful music mò ń kí ìpolówó ń tẹ̀lé ẹgbẹ́ wá ẹ má gbàgbé o Olúwayé mo mà kí wọn náà o bẹ́ẹ̀ náà mo kí o gba àwọn marketers pátápátá lóṣòdì àtàjèrè o ká máa rí owó ṣe o mo kí ọ̀rẹ́ mi Galaxy music lóṣòdì ìpolówó yẹn má gbàgbé o pẹ̀lú Workgood property ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí abẹ́ẹ̀sì máa lò polówó wọn lórí ètò yìí Òṣòdì náà wà ní Rájà Àbáyọ̀mí nílùú Òṣòdì Òṣòdì má polúkù ní o ẹ fẹ́ ralẹ̀ ẹ fẹ́ ralẹ̀ ẹ fẹ́ talẹ̀ ẹ fẹ́ talẹ̀ ẹ sábà à ń bọ̀. bẹ́ẹ̀ bá lóhùn kóhùn tẹ̀fẹ́ bá mi sọ tẹ̀fẹ́ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi fúnra mi ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08169205064 08169205064 tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí èjì rẹ̀ dárúkọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. 08032322215 lẹ́ẹ̀kan sí 08032322215. mo kí àwọn èèyàn wa nílùú Abẹ́òkúta ìlú Ẹ̀gbá ẹ kú palẹ̀mọ́ àkótọ̀gbọ́n wọlé bọ̀ ó ń bọ̀ lẹ́gbàá ó ń bọ̀ dẹ̀dẹ̀ nílùú Ẹ̀gbá à ń bọ̀ láìpẹ́ àtúntà kàntàn á lọ sílùú Kútọ̀nù náà wọ́n ti fún wa láyè ní iléeṣẹ́ rédíò kan ní Kútọ̀nù. àkọ́tọ̀ yín àbí wẹ̀tọ́ máa gbé àbí. ní Àjáàwá FM ni wọ́n ti fún wa láyè bẹ́ẹ̀. Àjáàwá. Àjáàwá ní Kútọ̀nù náà ló wà à ń bọ̀ àìtí ìdè mo kí Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá mi Ìbà Abíọ́dún Gani Adams igi àdùbí olóòṣà mọ̀lẹ́tẹ́ bẹ́ẹ̀ ni Ààrẹ Ọ̀nà Kakanfò káfàtà àti gbogbo Yorùbá náà kábíyèsí olóògùn ọ̀fẹ́ o mo kí Alhaji Wasiu nothing spoil nílùú Òṣòdì ẹ̀mí àṣíkà o bá mi kí Wasco kó bá mi kí John náà John Ṣẹ́gun John nìyẹn ọ̀yọ̀kọ̀ tó yọkọ̀ àmọ́jọ́ tí yóò bí mọ́nú rẹ̀ àmọ́jọ́ tí yóò bí mọ́nú. ìjọ ló ń bá iná mọ wáyé yóò wáyé. mo dẹ̀ tún kí gbogbo àròlé nothing spoil náà mo kí gbogbo àwọn tó ṣòdì àwọn tí má bàa dé jẹ́ connection mo kí gbogbo àwọn tí ó pèsè Gani Adams faction ẹ ṣe ẹ̀kú àdúró tì mí lórí ètò yìí jẹ́ǹdì òkè náà. ó ti kí alájà Kadijat Alápàjí mọ̀mọ́ wa nù lóṣòdì. bẹ́ẹ̀ màmá Alápàjí nù ọmọ Ìlọrin Àfọ̀njá ni wọ́n. bẹ́ẹ̀ ni obìnrin bí ọkùnrin ni alájà Kadijat Alápàjí mo kí wọn ọmọ ilé ọlọmọ ni nílùú Kwara abáwọn délé láìpẹ́ ìyá tún máa lọ bá wọn ṣègbéyàwó àbáwọn lọ ṣègbéyàwó nílọrin lókè. àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá àwọn bàbá wa Kíwùmí Ìṣọ̀lá ńkọ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn Abíọ́dún Fagbọ̀rọ̀ bàbá olóyè nù bẹ́ẹ̀ àwọn tá a tẹ̀lé nù tá a tẹ̀sẹ̀ wọn mọ́lẹ̀ tàbí tó kè nù àwọn bàbá nù bẹ́ẹ̀ náà ni àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ wà bí àwọn bíi ààrẹ Yunusa Ayédèrọ́mọ ọlọ́gbọ́n ọmọ tó yà fọ́kọ̀ bàbá Ṣákìrà nù akínyó Bánjókè àwọn bíi Tántálá nílùú Ẹ̀gbá
ẹ̀gbọ́n mi Sunday Ògúnṣọlá. bẹ́ẹ̀ni. àti ẹ̀gbọ́n mi bá mi Mọ̀rúfú ọmọ dàgbà múlẹ̀. ọmọlá náà àti ọmọlá náà. Kàsímù ọmọlá ọmọdé bàbá àgbẹ̀tẹ́ẹ̀sì. ọ̀rẹ́ mi ni ọlẹ́gbàá. mo kí Táíwò jọ nílùú Ẹ̀gbá náà o mo dẹ̀ kí ọ̀gá mi wòlíì Táíwò Akínṣọlá ọmọ bàbá wọlé ńlá sàmàjà mo kí wọn ẹ mà ṣe o ẹ kó àdó tì wá lórí ètò yìí bá a ṣe ń ṣe lọ́wọ́ náà ń tẹ̀ sí i wọ́n tẹ̀ sójú ẹ̀ ní Fàdákà FM Radio Lagos ẹ tẹ̀ sí lórí YouTube yín lórí Facebook yín lórí Instagram yín lórí Twitter yín ni ẹ tẹ̀ ẹ́ sí Àkótọ́gbọ́n lẹ̀ ń gbọ́ Àkótọ́gbọ́n lẹ́tọ̀ a ti wà ní abala fàájì fàmíà báyìí o fàájì rẹpẹtẹ labalẹ̀ sí báyìí yóò ju òkè yóò gbọ̀n mí. bẹ́ẹ̀ náà la tún kí ọ̀rẹ́ wa ọ̀gá wa Fatai Adio Island Promotion nílùú Òṣòdì lọ́hùn-ún ọkọ alájà ọmọ alájà bàbá alájà Fatai Adio ẹ̀ máa gbóǹgbẹ́ o ẹ̀mí àṣìká o àbíbò Island là ń kí wọn o bàbá alájà ọkọ alájà òun gbọ́ alájì Island Promoter nìyẹn ìpolówó náà àgórí ètò ìwálọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. mo kí ọ̀gá mi ààrẹ ẹgbẹ́ àpèdè Yorùbá Media Presenter Association of Nigeria mo kí ọ̀gá mi Ọláìtàn Ọládélé ààrẹ káfà tàbẹ́gbẹ́ àpèdè Yorùbá nù ẹgbẹ́ àpèdè àkú iṣẹ́ ọpọlọ bẹ́ẹ̀ ni jókè. lẹ́nà mo kí ọ̀gá mi tó jẹ́ ìkan gbòógì nínú àwọn ọ̀gá wa Ambrose Ọmọṣọ́bẹ̀dé nílùú Ẹ̀gbá àwọn ni wọ́n jẹ́ bàbá ẹgbẹ́ àpèdè ni wọ́n mo kí wọn níbi tó bá bàbá yìí o bàbá ẹ jẹpẹ́ ẹ̀ní dàgbà yà bẹ́ẹ̀ ni bá ń tẹ̀ sójú ẹ̀ Fàdákà FM Radio ní Lagos tó bá ti tẹ̀ ẹ́ sí bá Àkótọ́gbọ́n lẹ́tọ̀ ètò Àkótọ́gbọ́n nílé iṣẹ́ Fàdákà ní tẹ̀ ẹ́ sí wàá máa wò live on direct ní lórí YouTube ẹ lórí Facebook ẹ lórí Instagram lórí Twitter ó dẹ̀ sí pé lórí ìkànnì káyélujára ní www.speaker.com Fàdákà Studio Radio tẹ̀ ẹ́ sójú ẹ̀ Àkótọ́gbọ́n lẹ́tọ̀. bẹ́ẹ̀ bá mẹ́ni tó ń pèrè lọ́wọ́ Professor mani o ààrẹ káfàtà tó ń lọ ń ṣẹ̀fẹ̀ fi joyè láìpẹ́ yìí ni Ọlátúnjí Ganiu apàtẹ èdè bíi ẹni pàtẹ ọ̀run ńlá pẹ̀lú Kọ́hìndé ọmọ Fadare nílùú Ẹ̀gbá Aláké àgbétáyé náà bò wá kọrin bíi
olórí kúkú ni olórí. take over. take over. A máa gbé wá sórí ètò yìí yóò wá sọ tẹnu ẹ̀ ọkùnrin ń sọ̀rọ̀ obìnrin ń kọrin ní bẹ́ẹ̀ ni ọlọ́run kú ní ìbàjọ́sepọ̀ wá jẹ́ jùlẹ̀ jùlẹ̀. ọláìṣe yẹn ojú wọn ló tọ́ ní ọmọ òfin ọláìkọ́ lè máa pèsè rẹ̀ láì má ṣe ní ṣe mí ṣì bá ṣì bò olóòlùwà lóyìn ẹrù gbọ̀ngàn tó bá ní. ẹ mà gbà mí wo Samuel pẹ̀lú Abineri bó ṣe kọjú síra wọn. wọ́n mú dò ìlérí. ẹ bá mi pẹ fire brigade o panu kó wọ́n bá mi panu ọjọ́ yìí o. ni wọ́n máa ń pa àwọn ìpàjọ́. eléyìí ti pọ̀ jù fàájì rẹpẹtẹ tòní lágbára jù o. ó ń kẹ́ lónìí ó ń jẹ́ dòdòdòdòdò lọ́fun Abineri iṣẹ́ Abineri kúrú tó ń ga ó ti súnmi báyọ̀ ọmọ bá sì lọ́mọ yìí o ọmọ bá nípínlẹ̀ Ọ̀yọ́ wa ní nílùú Ọ̀yọ́ Aláàfin òjò kọ́sẹ̀ pé ọmọ àtìbá ní àìbá ní rìn ká máa mọ ilé ẹni Ọ̀yọ́ nílé ń bọ̀ nígbàgbọ́ orí tí o. Iléeṣẹ́ Fàdákà rédíò láwà yìí o. lórí ètò Akoto Ọgbọ́n. tẹ̀ ẹ́ sójú ẹ̀ Fàdákà FM rédíò Lagos tó bá ti tẹ̀ ẹ́ báwọn lórí Facebook rẹ lórí YouTube rẹ lórí Twitter rẹ lórí Instagram rẹ lórí ìkànnì ayélujára Fàdákà FM rédíò ìpínlẹ̀ Èkó la kalẹ̀ sí tàti dábí ẹ̀dùn tàti rọ̀ bí èwe Kọ́hìndé ọmọ Fádàrẹ́ àjọ ń pọ̀ mí tí ń jó sí.